pẹ̀lú bí ariwo ńlá ṣe ń sọ gidigidi lórí bí ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari bí kò ṣe yọjú sí ibi ayẹyẹ ìsìnkú ìyá ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóògbé Umar Musa Yar'Adua. Níṣe ni ariwo máa ń sọ tí àwọn èèyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé kò yẹ kó jẹ́ irú Buhari ni kò ní í yọjú síbi ayẹyẹ ìsìnkú ìyá Yar'Adua pẹ̀lú bó ṣe jẹ́ pé ìpínlẹ̀ kan náà yún ìpínlẹ̀ Katsina ni wọ́n jọ wà tí Buhari tó sì wà ní ìlú Daura tí kò fi bẹ́ẹ̀ jìnnà síbi tí wọ́n ti sìnkú ìyá náà. Ẹ rántí pé inú ọ̀sẹ̀ tá a wà yìí ní ìyá olóògbé Umar Musa Yar'Adua ìní ìyá náà máa jáde láyè lẹ́ni ọdún 102 years tó sì jẹ́ pé ọjọ́ kejì tó jáde láyé ni wọ́n sìnkú ẹ̀ nílànà ẹ̀sìn Islam sí ìlú ìpínlẹ̀ Katsina tó jẹ́ ìpínlẹ̀ wọn. Ẹ sì rántí wípé yàtọ̀ sí olóògbé Umar Musa Yar'Adua tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ẹni tó tún jẹ́ bíi ẹ̀gbọ́n fún Yar'Adua ìyẹn Shehu Musa Yar'Adua òun náà ó ti fi ìgbà kan jẹ́ igbákejì olórí orílẹ̀‐èdè tẹ́lẹ̀ ìyẹn ọ̀gágun Olúṣẹ́gun Ọbásanjọ́ lásìkò tó ń ṣe ìjọba ológun tó jẹ́ pé Shehu Musa Yar'Adua ò ní igbákejì ẹ̀. Ìyá tó wá bí àwọn méjèèjì yìí ló jáde láyé tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ èèyàn látòrí igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pọ́mọlẹ́yìn Shehu Musa Yar'Adua níyàn Alhaji Atiku Abubakar, igbákejì ààrẹ lórílẹ̀‐èdè yìí sẹ́nitọ̀ Kashim Shettima, olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀gbẹ́ni Peter Gregory Obi àtàwọn èèyàn ńláńlá míì ni wọ́n péjú pésẹ̀ síbi ìsìnkú náà ṣùgbọ́n tí wọ́n rí Buhari tó jẹ́ pé ìlú Katsina lòun náà wà pàápàá ìlú Daura níbẹ̀. Níṣe ni ariwo mà ti ń sọ táwọn èèyàn ń fẹ́ bùkù tó fi ń ka Buhari pé ṣé bẹ́ẹ̀ náà ló wá burú tó tí kò lè yọjú síbi ètò ìsìnkú ìyá Yar'Adua pẹ̀lú bó ṣe wà nítòsí ibi tí wọ́n ti sìnkú náà tó sì jẹ́ pé àwọn alágbára tó nà wọ́n jìn síbẹ̀ gbọ́n ló wá káàkiri Nàìjíríà láti wá bu ọlá fún màmá náà. Nígbà tó ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún Buhari lásìkò tó wà nípò ààrẹ ìyẹn ọ̀gbẹ́ni Bashir Ahmad ó ní káwọn èèyàn dákẹ́ rúmọ̀ọ́sì òyìn awuyewuye ó ní kí wọ́n máa dákẹ́ lórí nǹkan tí wọ́n bá mọ̀ káyé máa sọ mọ̀ tó sì jẹ́ kó di mọ̀ pé ní tó ṣẹlẹ̀ ni pé Buhari kò sí ní ìpínlẹ̀ Katsina tàbí ìlú Daura lásìkò náà ó ní lájọ́ tí wọ́n ń sìnkú náà orílẹ̀-èdè England ìyẹn nílùú London ló wà tó sì ní ká ní Buhari wà nílé ni kò bá lọ ṣùgbọ́n ó ló ti pe àwọn ẹbí náà ó ti bá wọn kẹ́dùn tó sì ní kò sóòótọ́ ń bẹ̀ ò pé Buhari jókòó sí Daura kò mọ̀ lọ síbi ayẹyẹ ìsìnkú náà bí kò ṣe pé kò sí ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà.